ó ṣògùn o ó ṣògùn o ẹran a ṣògùn àrò ẹran òkú èèyàn wálé àjọ ọdẹ náà wálé agbára Ọlọ́run. àní farapa o. Bàbá ọdẹ ó kọ yín tí jẹ. Èmi ní Ìyọlá Oyèníran ọmọ Arínádẹgbó. Ọmọ Arínádẹgbó kí ló kọ lé yín ó kọ ìlú tẹ́ ti wá. Ilé àjò làbárè èmi ọmọ Fìdítì. Ọmọ Fìdítì. Bẹ́ẹ̀ni. Ṣọdẹ ni yín. Èmi ní ń pè ní kánsílù Ẹ̀tù. Kánsílù Ẹ̀tù. Bẹ́ẹ̀ni kò síbi tó wà tí ní wá rí. Kánsílù Ẹ̀tù. Lágbára Ọlọ́run. Kẹ́nẹ̀dì tẹ́ fi ń jẹ bẹ́ẹ̀. Àwọn bàbá mi ní oko etílé ládìẹ lèrò. Oko ẹ̀yìn kùlé ló ń gbìnrin lè yẹ. Ẹni tí ò yẹ kó ṣe baálẹ̀ lóko tó fẹ́ mọ ṣe bí ọba ọ̀rọ̀ yìí ò ní lè wọ. Bí mo ti ń pa ẹ̀tù ni. Ẹ̀tù náà ni mo mọ̀ mi ò mọ nǹkan mi. Ẹ̀tù. Ẹ̀tù ni. Wọ́n bẹ́ẹ̀ wò lẹ́yìn wárí. Ẹ̀tù lẹ máa fògùn pa. Èmi fògùn pa ògùn ní pa. Ògùn ní pa. Wọ́n ti báyìí sí ọbẹ̀ rẹ̀ láti báyìí kí á rè. Ìbọn náà ní ń ta sí èmi fògùn pẹ ògùn ní ó pa. Ẹ máa pẹ̀tù tó mélòó. Táyì bá gbà mí 6 ó wálé 2 ó wálé. Lálẹ́ ẹjọ́ kan. Lágbára Ọlọ́run. Níjọ́ wọn àbí. Bó bá yẹ bá wà ní ìsìn náà bí ẹ bá wà kò sálù ní tó bẹ̀ fún mi. Ẹ ti mọ àwọn àdé rẹ̀. Kí náà ń pè ládé o? Kí náà ń pè ládé? Mo lẹ́ ti jẹ́ ọbẹ̀ rẹ̀ ẹ ti gbé nǹkan lura. Ó tó ìbọn bàbá tí wọ́n gbé fún mi náà mo yín èmi òun ní nǹkan. Bàbá ti ṣe nǹkan sára rẹ̀ ni. Kò sí nǹkan kan bẹ́ẹ̀ o. Nǹkan wà ń bẹ mo rí nǹkan ń bẹ lẹ́ẹ̀kan o. Mo rí nǹkan lára àgbọn yín o. Ẹ sùn lé ọ̀gá wa. Ta lọ̀gá yín tó kọ́ yín níṣẹ́ ọdẹ? Bàbá mi ni. Bàbá yín lọ̀gá yín? Bẹ́ẹ̀ ni. Ta ló wá gbébọn lé yín lọ? Bàbá mi náà ló gbébọn mi lé mi lọ́wọ́ bí ṣe ta bàbá mi ni. Ǹjọ́ tí bọ́n ọkọ̀ rú lọ́wọ́ yín ṣe rántí jọ́ náà? Agbára Ọlọ́run. Kí ló ṣẹlẹ̀ ǹjọ́ náà kí lẹ fi pa? Bàbá mi lo oko ẹ̀yìn wọ́n ń dá ẹmu wọ́n wá gbébọn sábà wọ́n wá rí kẹ́ńkẹ́ roro wọ́n wá lọ gbébọn wọn nú àbà. Àparò ni máa ń jẹ́ kẹ́ńkẹ́ roro. Lágbára Ọlọ́run. Wọ́n sá gbọ́bọn bí wọ́n ti ń kọyìn. Wọ́n ní ta ló yìnbọn. Èmi ti ṣiṣẹ́ tán lóko èmi ló wá bà àwọn ń kọyìn ní bá sọ̀kalẹ̀ ní bá wá bà. Ìbọn mi kọ́ ní mo ní bẹ lábà mo ní bẹ lábà á níbo nìbọn ti dún mo lémi náà mo yìn kí ló dánwò yìí mo ní kẹ́ńkẹ́ roro wá bá sórí àgbálùmọ̀ làbà mo bá ní ìyẹ̀wò lápẹ́ tẹ́ fi bí mi ni ojú bá ń lọ. Ẹ bá pa kẹ́ńkẹ́ roro. Pa kẹ́ńkẹ́ roro yẹn. Kẹ́ńkẹ́ roro yóò dàbí mo ti ń bèè pé mo ti rọ́lọ́run ni. Yóò dàbí erin. Mo ti bèè pé mo ti rọ́lọ́run pé mi náà ti mọ̀ bọ́n ta ni. Ṣùgbọ́n mo jẹ ìyà lọ́jọ́ náà. Ọ̀rẹ́ ìjìbá gbé ni. Torí mo lọ gbé bàbá mi tí ń yìn lójú wọn rí. Ẹ̀wọ̀n ò sí ilé ẹjí gbé ni. Ẹjí gbé mọ́ wọn lọ́wọ́ ni. O lè jọ dín. Ìyá ẹjí gbé táwọn ọmọ ilẹ̀ jẹun. Bàbá ọdẹ nígbà tẹ ẹ wá ti dọdẹ ẹ ti pa kẹ́ńkẹ́ roro ẹ ti mọ̀ báyìí. Mo tún pa mí lẹ́yìn ìgbà yẹn. Kẹ́ńkẹ́ roro mi. Irọ́. Kílẹ̀ tó pa. Ìbọn tí wọ́n lo ọkọ̀ alájọṣe wọ́n gbébọn sínú ilé mo tún lọ gbé. Lẹ́yìn ìgbà tẹ ti jìyà. Bẹ́ẹ̀ ni mo tún lọ tún gbé mo tún fi pa òkété ta sẹ́lẹ̀ tó gorí orí kòkó ó di méjì. Gbọ́n tó dé. Bẹ́ẹ̀ ni. Ẹ tún jìyà. Mo tún jìyà pé àwọn ò fẹ́ kí n yìnbọn skul àwọn fẹ́ kí n lọ. N kò tún yà ń kọ ẹ tún lọ gbé. Ṣé o pé òkété mo lẹ́yìn kẹ́kẹ́ ti jìyà méjì. Ìwà gbé mọ́. Ìyá ti jí méjì. Mo rò pé ti jẹ́ olókété òun ìyá ń pọ̀. Àwọn kan ẹgbẹ́ mo ṣe pẹ́ran ní ń gbà lọ́wọ́ mi. Wọ́n sọnù. Wọ́n sọnù wọ́n ń jẹ ni o. Wọ́n wà ní jẹjẹ ń bẹ̀. Wọ́n ní jẹ ń bẹ̀. Ìyá gidi ni. Ngbẹ̀ wa ti gbójú wọn tó fínúfíndọ̀ gbébọn lé lọ. Èmi náà wá lọ ràbọn fúnra mi. Bó kò bá jìn. Ilá Èkó. Torí tí wọ́n bá ń pe ọdẹ ni. Wọ́n gbàbọn lọ́wọ́ mi. Èmi náà wá lọ ọ̀dọ̀ àgbẹ̀dẹ. Mo lọ ra ìbọn fúnra mi. Ìbọn tí yẹn lẹ sálẹ̀ gbà. Nígbà ìyá tó ní mọ́wọ́ pàdé ẹgbẹ́ ọdẹ. Gbogbo ayé ló mọ̀ nínú ìlú. Wọ́n ní ẹ mọ́wọ́ pàdé ẹgbẹ́ ọdẹ. Pé skul àwọn ní lọ.
bó ṣe rí nù ọ̀gá mi. ńgbẹ́ wá di pẹ́ ń dẹ̀gbẹ́ fúnra yín tẹ̀ ti ra bán. èmi ti kókó lọ́dọ̀ wọn. ẹ ti kókó lọ́dọ̀ wọn. kí wá làwọn àrírí yín láti gbà náà níbi iṣẹ́ ọdẹ yìí. níbi iṣẹ́ ọdẹ yìí àwọn nǹkan tó ju yín rí àlùbáríkà tí mo ti rí níbi iṣẹ́ ọdẹ yìí ọlọ́mọdé ò bàjẹ́. àmín. ó ti pẹ́ bí 20 ọdún mo ti ń lọ wájú lọ gbogbo ẹ̀ àwọn sàwáwù mi ìkan ló dúró yìí. ṣùgbọ́n èrè tí mo rí níbi iṣẹ́ ọdẹ ìǹdè sọ́tán torí nǹkan ṣẹ́ kankan. ẹ̀kọ́ iṣẹ́ kankan. iṣẹ́ ògùn iná mò ń jẹ. ẹ gbà mí. mo sọ fún mo ní bí kò bá dín ilé èkó. lẹ́ẹ̀kó. èyí tí mo gbójúlé mo gbé lọ. bí ẹ bá ń pọ̀ dẹ́dà. ọdẹ ni. ọdẹ rèé o mò ń gbọ́. lórí iṣẹ́ ọdẹ yìí mo ọlọ́run ṣe mo ra mọ́sínì ńbẹ̀ mo rán ọmọ níléèwé. ìyá mi náà jẹ mo ti tọ́jú bàbá mi tẹ́ni mọ́ ìyìnbọn mọ́ náà mọ́ bó ti rí nu. kí wàá làwọn fẹ́ máa dẹ́ná. agbára ọlọ́run. kí làwọn tójú yín rí ní ìdẹ́ná. mo lọ gbó báyìí lọ dẹ̀gbẹ́njọ́ báyìí. ẹ ṣe àlùbáríkà èmi pa ẹtu tó dàbí ẹ̀ta mo pẹ̀tù débì kan tí gbogbo ayé mọ̀ mí náà lórí pé bẹ́tù bá wà ní Sókótó ń wárí. oore ọ̀fẹ́ ọlọ́run ni. wà ń gbọ́ yín lọ. bó bá wà ń wárí lálẹ́ ni o bó ṣe lọ́sàn-án náà orìnkùnrin àtòrin àrè wọ́n pàdé tó bọ́rọ̀ ṣe rí nu. máa ń gbọ́ àwọn àrírí yín. ìrí tí mo rí lórí àwọn tójú yín rí lọ́wọ́ oko ọdẹ. ní odò obìnrin bẹ̀ yẹn èmi àti Ṣàngó wà yìí èmi ò tí. sẹ́yìn ẹni jẹ́ Ṣàngó. ẹ̀yàn ni èmi ò tí ìmísẹ́ ètò kò dé tí mò ń lọ tí mò ń bọ̀ àwa ni adẹ̀nà lọ mo dẹ̀ mọ̀ bá ń yìn gidi gan. ẹyẹ ẹtu tí ń kọ̀ rí mo lẹ́tu iṣẹ́ àtànjúlẹ̀ tí mo fi gbogbo ara àtànjúlẹ̀ láì pẹ́ dẹ̀gbẹ́ ọ̀sán mo sá wà bọ̀ fún un. Number 2 kọ̀ bàtà débẹ̀ mo ní irú ẹtu wo leléyìí o tó dàbí ẹ̀ta kìkì gbọ́n ní gbogbo tí ẹ̀ gbogbo ara ẹ̀ mo lé mi ò gbé yìí o. gbogbo ara rẹ̀ rí bí ara ẹ̀ta. pátápátá abo ni. ẹtu sì ni. ó ní wo. ó ń bẹ́nu ilé mi di sí i. awọ rẹ̀. awọ mò ń gé díẹ̀ fi ṣe àgádágodo. tó àjẹ́ o nígbà dídí dọ́kejì ààbò tán inú oorun bá dé. tẹ́ ẹ jẹran. èmi kàn jẹ díẹ̀ bẹ́ẹ̀ ni èmi ní wọ́n máa gbé yòókù lọ torí ọgbọ́kàn mi bá ti sọ mí ní méjì. mo mọ̀ pé ìkíní ó ṣe iṣẹ́ yìí sí bàbá rẹ̀ o. ṣùgbọ́n wọ́n ní mo bu díẹ̀ bẹ́ẹ̀ inú oorun bá dé. bàbá mi ò sì tí ì kú wọ́n wọlé wọn jáde àwọn ò sọ fún mi ẹtu ọ̀rọ̀ ẹran yìí ó ti pọ̀ jù ò ní nǹkan méjì ẹtu ní wọ́n sábà mi kìkìní yẹn lọlẹ̀ bí mo ṣiṣẹ́ ọdẹ dé inú oorun lọ. ìrírí yín àkọ́kọ́ nù. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kejì ńkọ́. ẹlẹ́ẹ̀kejì mò ń sọ dáàmù lọ́nà Ìjàyè so ẹtu náà tún ni nínú dáàmù tí mò ń sọ gangan ilẹ̀ tún ti wá lẹ́yìn ó wá mú mi lọ́sàn-án gbangba èmi àti Síkírù ọlọ́dẹ Fákórè níjàyè àjọ ń sọ bẹ́ẹ̀ ni mo lẹ́tù ní láago 12 mo gbé Number 2 ó di kọ owó olùlẹ̀ Síkírù lọ gbé Síkírù ní ẹtu yóò mọ̀ kù mo ní ẹtu tí àyà mẹ́ẹ̀ẹ́dógún èso kan tó sì bo gbogbo apá yìí mo ní nǹkan míì bẹ́ẹ̀ ni o ìgbà tá a bọ̀ aṣọ funfun nù ẹ̀. aṣọ funfun. lágbára Ọlọ́run. nínú àpò láàrẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀pá mélòó. kéńkélé báyìí ní bíáńkì ńlọmọkùnrin fi ń ṣọdẹ báyìí. ńlọmọkùnrin fi ń ṣọdẹ. ńlọmọkùnrin ló fi ń ṣe ọdẹ. kí ni iṣẹ́ tí wàá ń ṣe. aṣọ funfun mo gbọ́ pé náà ni ẹlẹ́ẹ̀lò. èmi ń sọ sí atọ́nà. bí atẹ́gùn bá ń fẹ́ lóko a ní ta lè fi ṣe tí o bá ń fẹ́ nífẹ̀ẹ́ wọ̀ sí a ní ta lè fi ṣe. ẹ láyé mi dáadáa irú atẹ́gùn wò. pé tá a bá dẹ̀gbẹ́ débì kan ọ̀nà lè dí ọ̀nà lè a ní ńlá ta lè fi ṣe. àbí kéèyàn má mọ̀nà mọ́. báyìí a lè bá sọ̀rọ̀ tí ó kú mbẹ̀
tí ọ̀nà yẹn ó là. ló là. Àwọn kílẹ̀ wa tó ń lò fún. Many things. Atọ́nà ni. Atọ́nà ni. Lédè kan. Lágbára Ọlọ́run. Ẹ jèrè ní oko ọdẹ. Lórí ọdẹ yìí mo bímọ níbẹ̀. Ìrírí yín kejì nù. Ẹlẹ́ẹ̀kẹta ńkọ́. Ìrírí ẹlẹ́ẹ̀kẹta lórí ọdẹ yìí mo jèrè tó pọ̀ níbẹ̀. Lórí ni mo fi ń jẹun lọ́wọ́lọ́wọ́. Àní ìrírí yín ẹlẹ́ẹ̀kẹta. Ẹ ti sọ kejì. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́ẹ̀kẹta ńkọ́. Láwọn oko ọdẹ tẹ́ lọ. Kò sí lẹ́yìn ìrírí méjì tí mo rí nù. Nídìí iṣẹ́ ọdẹ ọjọ́ wo lẹ wà lè gbàgbé láéláé? Ọjọ́ tí n lè gbàgbé. Lẹ́yìn àwọn tẹ́ ti sọ fún mi, kí ló ti ṣẹlẹ̀ ńjọ́ náà? Ọjọ́ tí n lè gbàgbé, wọ́n níjọ́ tógun bá le là rántí ọmọ tó burú. Bẹ́ẹ̀ni. Ọjọ́ tí n lè gbàgbé ó pọ̀ rẹpẹtẹ. Ọ̀yá ẹ sọ bíi méjì. Ṣé tó lè mo fẹ́ sọ pé. Ẹ sọ. Mo ti bá olè bí àwọn bíi 4 tí wọ́n bá wa nù dáàmú. Ọjọ́ tí n lè gbàgbé lórí iṣẹ́ ọdẹ nù. Ọ̀yá ẹ sọ fún wa kó. A sì ná tí mo fi. Kí ló ṣẹlẹ̀? Bóòlù ló ti ṣẹlẹ̀? Wọ́n fẹ́ tú táyà wa. Ẹ̀yin ń sọ ọ́ dáàmú. Bóòlù kí ló wá ṣẹlẹ̀? Wọ́n fẹ́ tú táyà bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ̀ náà ó fọgbọ́n sí àna ìwọ̀n lẹ̀ wọ́n dà kọjá àmú wọn níjọ́ tí inú mi. Títẹ́ ẹ bá ti débi iṣẹ́ ẹ máa ń na nǹkan tó bá kan ti lẹ̀. di 10 á nà kínní yẹn lẹ̀ á fi yèpẹ̀ bò ibẹ̀ wọ́n ti gbà kọjá wọnú dáàmú níjọ́ tí inú mi dùn. Gbogbo ẹni tó bá ti gbà bẹ́hùn. Kò síbi tí ó lọ mọ́. Ọ̀ràn ni. Á fi yèpẹ̀ bò. Ní wàá dà kọjá. Wọ́n dà kọjá tí wọn ò lè lọ tá a sì bá wọn bẹ̀. Bó lẹ wá ṣe? A kó wọn lọ torí tá a bá níbẹ̀ tá a bá ń ṣe báyìí tá a bá rí i pé ẹni tẹnu wá bò tó rà pọ̀. Wọ́n ní àdúrà wa lọ ìjàkadì pọ̀. Ẹ sá kó wọn fún ìjọba. Kó wọn fún ìjọba gómìnà ń bẹ̀ ni. Àrà ọjọ́ tẹ́ ẹ lè gbàgbé ni. Tí n lè gbàgbé nù pé mo jèrè sí ọdẹ. Ọjọ́ ètò jẹ́ kejì ńkọ́. Wọ́n á ń gbọ́ yín. Ìkejì. Tí ó tún dàbí rẹ̀ àbí. Bẹ́ẹ̀ ni. Ọjọ́ tí tẹ́ ẹ lè gbàgbé. Tí n lè gbàgbé èmi àti ọ̀rẹ́ mi Síkírù lọ ọlọ́dẹ Fákòrí náà ni. Àti dẹ̀gbẹ́ lọ bí aago 12 iná ránmọ́ránmọ́ láàrò. Mo sọ fún ọlọ́dẹ mo lé mi lọ ọ̀nà ọ̀rẹ́ tu létí Ìjàyè òun náà ló ń lọ òkè Fákòrí. Ìgbà tí ó padà dé ó bá àwọn èèyàn méjì nínú dáàmú. Àwọn èèyàn méjì. Tí wọ́n tú táyà. Táyà ọkọ̀ wo? Táyà àjàgbé tí wọ́n fi ń kó yanrìn tí wọ́n lọ dà síta. Ó wá dúró kò sí tí ó fi pè mí. Tí wọ́n pé kò sáyé sẹ́ẹ̀tì ń gba ohun tí mò ń wí. Kò sí sẹ́ẹ̀tì. Ó wá dúró lẹ́nu ọ̀nà sí ara gbó torí gbogbo àti bóònù gbogbo ẹ̀ tí mo fi dé. Ilé tí mo dé bó ti ń ṣẹ́ náà bọ̀ báyìí mo ní àkíní àṣẹlẹ̀ ó ti ń tó nígbà tí mo ti pé iná ń ṣẹ́ báyìí ó ń pè mí nù. Mo ti fẹ́ da agbede méjì òpaná mò ń bọ̀ ní òkú ló wá ń nàka kí n wò. Mo wá rántí òwe yín mo ní ijọ́ tó gun bá lè là rántí ọmọ tó burú. Bẹ́ẹ̀ni. Bàbá ẹ̀ jẹ́mi ò gbà báyìí ọjọ́ tí mo tún rí ayọ̀ lórí ògùn nù èmi mo kọ́ dáhùn pẹ̀lú wọn. Iná. Ó wá bọ́ sáàrin wọn mo ní kó máa ṣe à fún wa. So àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ yẹn àmú mẹ́ta balẹ̀. Ẹ bọ́ sáàrin wọn báwo? Nígbà tí mi ta tèmi tán ẹnìkejì mi ẹ̀rù ń bà ṣùgbọ́n lówó ẹ̀yin bàbá wa bí mi ta tèmi tán lèmi lọ bá wọn bẹ̀ mo wá ní ó mọ síná fún gbogbo wa pọ̀. Ó síná fún gbogbo yín pọ̀. Tàbí wọn fún wa pọ̀. Wọn ò lè lọ. Ó wá yìnbọn sí. Bẹ́ẹ̀ni. Àtẹ̀yìn náà àtàwọn olè. Kò sí nǹkan kan. Tí a bá dẹ́gbẹ̀ẹ́ kí n sọ̀rọ̀ ọgbọ́n fún yín. Àwọn èèyàn tí àwọn ọmọ ìtẹ́ ń dọ́mọ̀ mi lọ́kọ̀ọ̀kan èmi ò bẹ̀rù bán o. Kò síbi tá a ti lè ta bán. Bí ọ̀rọ̀ ogun tèmi ṣe rí nù nígbà tí mo pa àtúkú jọ wá láti ilé àti ẹ̀yin tá a jọ dó bẹ́ẹ̀ bèrè mi ní wò bẹ́ẹ̀ bèrè mi ní kò síbi tá a ti bèrè pé kánsílò ẹ̀tù òró èmi náà ni n ò jù báyìí lọ. Ẹnu kọ máa yìnbọn sí gbogbo yín papọ̀. Kò sí nǹkan kan. Ọjọ́ kan mo máa fi rántí òwe àgùnbẹ́ tí wọ́n níjọ́ tó gun bá le là rántí ọmọ tó burú.
èmi kàn máa ń fi ń sí é ni. Òwe yẹn làwa náà mo fi ń sọ fún àwọn èèyàn mi pé tó o bá tó ń rúwọ mọ́ rúwọ o. Òwe àgùnbẹ́nu o, wọ́n níjọ́ tógun bá lé ọmọ olórí burúkú yìí pé wá lọ kojú ogun lónìí. ẹ jẹ́ lọ ké sí. So bó ṣe rí nù. Nídìí iṣẹ́ ọdẹ yìí àwọn ọjọ́ wo ló jẹ́ ọjọ́ ọ̀dùnnú fún yín? Ọjọ́ ọ̀dùnnú ní ibi iṣẹ́ ọdẹ. Ní àwọn ọjọ́ ẹ kà fún wa láwọn ọjọ́ tí iṣẹ́ ọdẹ yìí pa yín lẹ́rìn. Dọ̀là mẹ́wàá Ògún pa mí lẹ́rìn. Mo fẹ́ gbọ́ àwọn. Torí àkọ́kọ́ tí nǹkan bí àkọ́bí mi ní wọ́n náírà lọ. Ṣùgbọ́n mo gbójúlé Ògún. Ibà. Tí ìyàwó mi ọtí ní ń tà, ọtí já jẹun, èmi ò ní nǹkan kan. Ṣùgbọ́n ọdẹ ni mí. Ọlọ́run ṣe arúgbó hospital. Ẹ̀rù san. Àsán. Èwo ẹ̀tù kan parí yìí. Ẹ̀tù kan parí yìí. Ṣùgbọ́n tá a fi kó ifá lẹ̀ ńkọ́. Àwọn ẹ̀tù dáràn. Ọmọ ọ̀dọ̀ náà wàá fẹ́ fọgbọ́n ṣe. Mo wá wò kan, mo fi kéjì. Mo wá sàsùn kékeré, mo fi ṣe àṣejẹ. Àdúrà gbà, mo dúpẹ́ lọ́wọ́ Ògún pé inú mi dùn jọjọ́ òun tá a fi kó mọ. Ẹ̀tù náà ni. Ẹ̀tù náà ni. Kàyé ẹ̀tù ta. Ẹ̀tù náà ni. Tí a ṣe jẹun tẹ́ ẹ̀ báyìí wá nǹkan rẹ̀ tì tí nǹkan rẹ̀ pé. Ó kóríṣiríṣi. Ẹ̀tù dáràn. Ó kóríṣiríṣi. Aṣọ ìyá mi ní Ògún náà ni mo gbé dànù ní igbó. Ẹ̀tù ni ó bà bọ̀. Ọlágbára àwọn Ògúndùn yẹn lọ́jọ́ yẹn. Lágbára Ọlọ́run. Níjọ́ ìwọ tó ló sì kejì láwọn ọjọ́ tó Ògúndùn yẹn nú. Níjọ́ tí mo wá tí bàbá mi gangan kú ní nǹkan kan náà ni ẹran náà ni Ògún fi bò mí láṣìírí. Inú mi dùn gan púpọ̀ pọ̀ lọ́jọ́ torí pé ìjọ ẹkún mi ni. Ẹ tún ṣe ọbẹ̀ tẹ́ ẹ máa ṣe. Ọmọ ọ̀dọ̀ náà tún fọgbọ́n sí. Ẹ náà mo lọ ẹ tún ṣe ọbẹ̀ yẹn. Mo lọ. Kò ṣeé máa sọ fún gbogbo èèyàn. Mo ní kò ṣeé máa sọ fún gbogbo èèyàn. Ọmọ ọ̀dọ̀ náà ń fọgbọ́n sí. Pé ẹ lo nǹkan ẹ̀tù ṣùgbọ́n láàrin ara wa báyìí a lè sọ. A lè gbọ́, a lè sọ, alásánbẹ́, alásàsàwọ́jà, èsì ní ìpàdélé ayé, ìràwọ̀ ní sálápà tòde ọ̀run, ìràwọ̀ tí sálápà tòde ọ̀run kó wá rà ń bẹ̀ lónìí, ẹran ìyá mi. Làákùlì, ẹ̀rù yín ti fẹ́ máa bà mí. Bọ́ọ̀lá ṣé tí mo sọ yẹn. Ẹ sọ pé ẹ pé ọ̀fọ̀. Irọ́ ni tó ń mówó wá náà ni. Ètò ń mówó wá náà. Agbára Ọlọ́run. Làákùlì, ọjọ́ wo ni iṣẹ́ ọdẹ yìí ló pa yín lẹ́kùn? Ọjọ́ tó pa mí lẹ́kùn gangan, ọjọ́ tí mo pa ẹtu tó dàbí ẹ̀ta nù. Kí ló pa yín lẹ́kùn bẹ́ẹ̀? Torí pé níjọ́ tí mo ti ń fàwọ̀ ìbò jẹun kò fọmọ mi lọ́wọ́ rí. Mo ń gbọ́ yín sà. Ọjọ́ tó pa mí lẹ́nu tí pé mi ò parú ẹ̀ rí. Ṣùgbọ́n Ọlọ́run wá ṣe tí mo mú ẹ̀gbọ́n mi kan lọ, òun ló jẹ́ kí ọ̀nà tọ́ fún mi lọ́jọ́. Ẹ ya fọ́tò àwọ̀. Mo lè fún yín láwọn díẹ̀ o. Ọlọ́run bá ń bẹ láàyè. Ṣé ó sì fẹ̀ téèyàn lè ya? Kíni lẹ́gbẹ̀ẹ́ ìgbà. Mo ló fẹ̀ téèyàn lè ya sí fóònù. A ti fẹ́ fi ṣe àgádágodo kan. O ti fẹ́. Àgádágodo. Ọ̀dà. Ìjọ yẹn bá yín nínú jẹ́. Ó ti pọ̀ jù. Kí ló dé tó bá yín nínú jẹ́? Torí pé mi ò rí tí mo rí lọ́jọ́ yẹn. Ṣé gbà tẹ́ ẹ jẹran ẹtù tínú yín ló bá yín nínú jẹ́ ni? Mi ò rí pé báyẹn ni tó máa ṣẹlẹ̀ kan inú. Báwo lẹ ṣe wá sí ẹran ẹtù? Sáwọn yòókù tó jẹ náà ṣe inú rúnrún làwọn náà kọ. Àwa méjì tá a lo ọ̀gbẹ́ la pàgbákò nù. Àwọn tá a fún gangan nǹkan kan ò mú wọn. Nǹkan kan ò mú wọn. Bẹ́ẹ̀ àwa méjì tá a pẹ̀tù ni. Ṣé oògùn ẹtù tẹ́ ẹ ṣe ṣó ní iye tẹ́ ẹ gbọ́dọ̀ pa ni? Bóyá gbà tẹ́ ẹ pa iye yẹn pé tẹ́ ẹ wá tún rẹ̀ tù míì ilẹ̀ wá pa èyí tó dàbí ọlọ́gẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ kọ́. Kí ló ṣẹlẹ̀? Ẹlẹ́ẹ̀kejì ni mo ìbọn sí yìí. O lè jágbà kọ́mọ̀ ṣe lójú fèrè kí ló fà? Kò yé mi o. Tó fi rí bẹ́ẹ̀.
ẹlẹ́ẹ̀kejì ò yé mi lẹ́yìn ìgbà mo tó pa mí o. ẹ ṣàṣebéèrè lé bàtà lórí. ṣèbéèrè àwọn màmí ló wà ń bẹ̀. àwọn ìyá ni ṣe ẹ máa fi ẹran sáwọn ni. kódà tí mo bá rí ìgbín lásán ń bùnyàn kò sí tí mi fi lọ́la lálẹ́ yìí tó bá tún wáyé tó gùn bá tún ní torí kò sígbàkigbà èmi lè bọ́ náà ògùn mọ́ra èmi èyìn mọ́ sẹ́ran nínú ọ̀sẹ̀ kan ńlọ ẹ̀mẹ́ta ń pin bó ṣe yẹ kí n pin alápàtà mi gan mọ́ alápàtà tí mo tẹran fún gan ní tó fóun gan. mo ń gbọ́ ìsà. mi ò mọ̀ tẹ́lẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀tù yẹn. ẹ máa ń ha ẹran. mo máa ń ha ẹran kò sẹ́ni tí mi fún lẹ́ran mo mọ tó tọ́ sí èèyàn mo mọ tó tọ́ sí ìyà torí bí n bá kọ́ ha ẹran. ta ló wá bínú sí i. àwọn tí ń fún lẹ́ran ni. tẹ́ ẹ̀ fún lẹ́ran. ṣe mọ̀ pé èyàn ewu ẹ̀ kókó lé ayé dá yóò kú nìkan àwọn tí ń fún ni tí mo sì ń pa tí mi ń wò pé àwọn yẹpẹrẹ ni àwọn ní hàn mí lé mọ̀. nígbà tí mo wádìí ẹ lọ tí mo wádìí ẹ bọ̀ àmọ́ iye èèyàn tí mò ń fún lẹ́ran tí mo jẹ́ nǹkan kan ẹni tí ń fún lẹ́ran gan ló jẹ́ 10. ẹni tẹ́ ẹ̀ fún lẹ́ran gan ló jẹ́ 10. bẹ́ẹ̀ni tèmi ń fojú wò. ṣé ẹ ti wá tún àwọn àárín yẹn ṣe. lágbára Ọlọ́run inú ògùn mọ́ bú àjẹ sọ pé bí ọmọ kékeré bá ń dẹrù kò ní mẹ́rù dì nínú ìgbésẹ̀ yẹn èmi lọ tún ṣe tí Ọlọ́run sì ń ṣe jíjẹ mímu fún mi. ẹ níyàwó tó mélòó. ìyàwó 2 ni mo ní. nínú àwọn ìyàwó yìí èwo ló fẹ́ràn ẹran jù. èyí tó fẹ́ràn ẹran jù ó ń bẹ. fẹ́ràn tí ó kọ rẹ̀. Yínká ni. Yínká. ó fẹ́ràn ẹran jù. tí mo bá pa á nísìnyí èmi lè má jẹjọ kan òun gbó ti jẹ tó gbá kí n bá ti tó kí n tó toko dé lórí iná. àwọn alásàsàmọ̀sí. àwọn alásàsàmọ̀sí kan. bẹ́ẹ̀ni. wọ́n ní bó ṣe wulẹ̀ kíyàwó ọdẹ ọdá tó wọ́n lẹ̀kẹ́ apá kan ojú kan lọ. ẹ̀kẹ́ ìyàwó Yínká yóò ti fẹ́ jura wọn lọ. nǹkan bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run inú ogun ò ní jó wa bẹ́ẹ̀ bá tún wáyé ijọ́ mi nǹkan. tí Ọlọ́run bá ń bẹ láàyè rẹ̀ ilé fògúnlẹ̀ torí gbà mọ́pọ̀ ní kú gbogbo wa tá a jókòó á lọ náà ni ṣùgbọ́n tí mo bá tọ́ Ọlọ́run bá tún ní wáyé mi bí mo bá fẹ́ kú gan kí wọ́n ságbé bàmí sẹ́gbẹ̀ẹ́ mi iná ní tòun nígbà má dé. ẹ gbé ma lọ́rùn. wọ́n lè tẹ́sẹ̀ gbẹ́ mi ṣùgbọ́n ilé fògúnlẹ̀ ní tí mo fi ń jẹun tí mo fi ń tọ́mọ mi. ó ní agbára o ẹtù tó jẹ́ pé ẹtù nìkan lẹ́yìn láàyò ǹjẹ́ ẹ ti fi lé ọmọ yín kan lọ. lẹ́yìn tèmi bá ń ṣe tèmi ìfẹ́ kọ́kọ́ mọ ọmọ mi nìkan ó yìnbọn mọ́. ṣé bẹ́ẹ̀ yìí yìnbọn ìrì ibẹ̀ ipa ìdí ìṣúlẹ̀ àṣẹ wà bí nǹkan. àwọn bàbá wa ní bọ́dẹ bá ń ṣọdẹ orí atọ́jà kó máa wúnú ebè wọ́n ní rọ̀rùn gini rọ̀rùn ẹyẹ gbogbo àwọn ọmọ mi kò sí ètí tó lè sọ pé òun lọ yìnbọn mọ́. kí ló dé. àwọn òǹkàlùkù ti gba ibi tiẹ̀ lọ òǹkàlùkù ti gba ibi tiẹ̀ lọ ọ̀nà ti ṣí ọ̀nà tó sí tó là ò ní dímọ̀. èmi náà ni. gbogbo ìran yẹn nìkan kan wà ní yìnbọn mọ́. ọmọ tí mo bí ni kì í ṣe ràn án ọmọ tí mo bí ni mo mọ̀. àwọn ọmọ ẹ̀gbọ́n wà ọmọ àbúrò wà. kí wọ́n jọ ni wọ́n máa yìnbọn lọ. ibi tí mo bá dé ló ń jẹ́ ìkíní àná. tààrà wò pé ẹ ti pàtẹ́tù mélòó. èyí lè sọ yẹ lágbára ògùn tí mo gbé lọ èyí lè sọ yẹ. ẹ lè sọ yẹ tù. wàláì
tí kò sí ẹni tí ó mọ̀ mí nínú ìlú yìí kí n lè sọ yẹ yóò ti tó 20, yóò tó 50. tẹ́ bá ń ka 500 ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni èmi mo wí bẹ́ẹ̀ fún yín ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni. èmi máa ń bínú tán lálẹ́ ni mbàtà 9 ó tó gẹ́ lẹ́yìn 9 ìyìnbọn mi òkè ilé yánu bó ṣe rí nu kò síbi ẹni tí ó mọ̀ mí nínú ìlú yìí èmi ọmọ arínàdẹ́gbó náà ni kò sí nǹkan kan arínàdẹ́gbó bẹ́ẹ̀ ni ẹ̀dùn 9. ń mọ buhari padà ń tàbà mí òkè ni kò sẹ́ni tí ó mọ̀ mí tẹ́ ẹ bá ń gbóhùn mi gan lórí rédíò wọn ni èmi náà ni. ẹ kọ́ mi bí wọ́n ṣe ń pẹ̀tù. nígbà bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ máa ń ní fóònù. lágbára Ọlọ́run. ọ̀dà ògbólógbò ọdẹ àgbàṣègùn nẹ́dà. bẹ́ẹ̀ ni. mo fẹ́ kẹ́kọ̀ọ́ wa ní àjò bíi méjì torí àwọn tí ń gbọ́ yín yìí kí wọ́n lè rí nǹkan mú lọlé. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé ní ọ̀sán yìí tí yín ò ní bàjẹ́ o. àmín. orogodo ayé ò nílò fún ijó. àmín. bí mo ṣe ń sọ̀rọ̀ yìí inú yín ò máa dùn ní. àṣẹ. kò ní kan fún yín o. àṣẹ. àdé tí mo fẹ́ fún yín lónìí kẹ́kọ̀ọ́ ẹ mú ewé ọ̀mísìmísì. ewé ọ̀mísìmísì. odidi atare kan. odidi atare kan. ẹ kó nu agbada. kan kó nu agbada. oyin ló ń jẹ rẹ̀. kí wọ́n wá pò mọ́ oyin. wọ́n pò mọ́ oyin. kí wọ́n máa la. wọ́n máa la. kí ni iṣẹ́ fún. ẹ mọ̀ ń bọ̀ o. ọwọ́ àárín yìí. ọwọ́ àárín yìí. àárín. ni wọ́n máa fi la. wọ́n máa fi la. láàárọ̀. lágbára aláàánú ọ̀wá yín rí. ìkejì ńkọ́. ìkejì ẹ wà ọ̀wọ̀ ní ẹlẹ́ẹ̀kejì ẹ wà mú àtàrí 8. 8. obì àbàtà 9 mẹ́fà. obì àbàtà olójú 6. ẹ lọ. olójú 6. ẹ lọ. ẹ wà fi sí. obì àbàtà ẹyọ kan ni o olójú 6. ẹ wà lójú 6. ẹ fi sí gbẹ́rẹ́ ẹyọ kan bí. wọ́n lọ máa yọ àtàrí 8. agbára Ọlọ́run ó ti wọ̀. wọ́n sì gbẹ́rẹ́ ẹyọ kan. agbára Ọlọ́run kò yẹ rí. èèyàn mélòó ló lè lò. ẹnìkan lè lò ó. ẹ lè bùn yàn lò tóun náà bá fẹ́ lò yóò tún wá tiẹ̀ yóò ṣe tiẹ̀ ni. kí ni iṣẹ́ fún. ọwọ́ gbogbo nǹkan. lágbára Ọlọ́run ó tún kú nìbọn ró. eré tá a ṣe lónìí tí ó dìjà lọ́la ká má wulẹ̀ ṣe o. ká má wulẹ̀ ṣe. bẹ́ẹ̀ ni mo sọ. kí ni túmọ̀ yún. èmi tó ń bẹ o pé lẹ́yìn méjì tẹ́yìn béèrè òun ó yẹ ká fi kó tún wà. ọ̀yà. ìbọn ọ̀gá mi o. bọ́ọ̀sẹ̀. Ògúnmẹ́dé dáre fún. bọ́ọ̀sẹ̀. mo fẹ́ sọ fún yín pé ẹja wá ìwo ẹtu. ìwo ẹtu. ẹyọ kan àbí. orí àrùn kọ̀ǹkọ̀ kí ni nǹkan táwọn ń pa wọn. ṣé ikọ̀. kí ni jẹ́ ikọ̀. aláǹgbá. adarí kọ̀kọ̀. adarí pọ̀n. ewé iṣu tó ti rẹ̀ lẹ̀. ewé iṣu tó rẹ̀ lẹ̀. ó di mélòó. ó di 3. no ìwo lẹ́ka kó sún kọ̀ọ̀kan. ìwo orí adarí kọ̀kọ̀. ẹ wà lọ wá ewé iṣu. ọ̀gẹ̀dẹ̀ tó máa ń jà kó yóò ní ọkọ ọ̀gẹ̀dẹ̀. ọ̀pọ̀ ọ̀gẹ̀dẹ̀ ẹ wà gún mọ́ra wọn ewé orí iṣu. ṣé kò ní ọ̀gẹ̀dẹ̀ kan pàtó. bó ṣe sọ ni ẹ máa tẹ̀lé o. ewé orí iṣu kò gbórí iṣu kádùn. akọ aláǹgbé ìṣẹ́rù méjì. aláǹgbé ìṣẹ́rù méjì. ẹrù kan ṣoṣo lọ̀gẹ̀dẹ̀ ẹrù ti fi kú. lọ̀gẹ̀dẹ̀ ẹrù ti fi kú. àánú ìyá mi. bọ́ọ̀lù ẹ̀ ń wò ṣe ètí ni wọ́n. nínú ìwé ẹtu. tí wọ́n gún mọ́ṣẹ́ ni. wọ́n gún mọ́ṣẹ́ ni ló ń di inú ìwé ẹtu. bá ẹ bá ń lọ òde tọ́nà bá fẹ́ di gágágá ẹ pé ọ̀nà ó là kò jù bá ń lọ. kéèyàn kí ẹ bá ti kó inú ìwé ẹtu ẹ bá ti fẹ́ lò bí wọ́n sì sànù ẹ̀tún ọ̀fọ̀ yẹn pé. ewé orí iṣu kì í gbórí iṣu kádùn akọ aláǹgbá kì í sẹ́rù méjì ẹrù kan ṣoṣo lọ̀gẹ̀dẹ̀ ẹrù ti fi kú. gbogbo ẹ̀ tó bá dá mi lọ́nà lónìí ẹ̀yin lẹ mọ̀ tẹ́ sọ pẹ̀lú ẹ̀ o. ẹ fọwọ́wọ́ mi o. ògo fọwọ́wọ́ mi náà. tẹlifóònù nọ́mbà yín kọ. lágbára Ọlọ́run wọ́n lè fẹ́ pè yín. Ògúntádé ó yá nọ́mbà. nọ́mbà bàbá ọdẹ rèé o Arínàdẹ́gbó. bẹ́ẹ̀ni. 081 20
39 18 10 081 20 39 18 10 nọ́mbà bàbá ọdẹ nu bàbá ọdẹ bàbá tó wà yín wà ń gbà mí nǹkan o. kò sígbà tẹ wá mi náà wá tẹ bá mi. àgùnbẹ́ o naam bórí mi wọ́n ń ṣe oníràdàràdà ọdẹ bọ́dẹ bá ń lọ wọ́n máa ń wò mí lẹ́yìn ni pé ọmọ arínàdẹ́gbó tó gbàgbé ìbọn rẹ̀ ńlẹ̀ èmi náà ní o nọ́mbà mi lórí wọn.